هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك kí ọlọ́run bá lè kí ọlá kó bá wa kí ànábì wa Muhammad kó sì bá wa kí gbogbo àwọn ará ilé ẹ̀ láwọn ẹni tí wọ́n sin lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ ní àtòkèdélẹ̀ wọn ọlọ́run bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ọlọ́lùkíyàmọ̀ àtàwọn tábìín àti gbogbo àwọn afá tí wọ́n fi lọ àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ ẹ̀san ẹ̀yin jàmáà páyọ̀ ọlọ́run yìí náà ni ọlọ́run kò ṣe wálẹ̀ ní tí ó mọ̀ páyọ̀ ọlọ́run kò kọjá ń pé ohun tọ́lọ́run tó ṣe léwọ̀ ká jìnà sí ní al-Qur'an àti sunnati ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìpáyọ̀ ọlọ́run bá ní pé gbogbo ohun tọ́lọ́run bá fi ń fẹ́ pé ká ṣe kódà kí ọmọ tẹ́yì fẹ́ nú ẹ lọ́rùn ní al-Qur'an àti sunnati ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí yẹn gbìyànjú kó sapá kó ṣe nítorí pọ́lọ́run bá ó mọ ohun tó mọ̀ òun ló dá ẹ gbìyànjú ẹ má kù sí kèfèrí o bó tilẹ̀ kó mọ ìkẹ́ ayé ohun tó padà bù ṣe ni ìkẹ́ ọ̀run ní gbére bá já sí pé ìkẹ́ náà ló ń fẹ́ ló fi sọ ẹ́dẹni tí òun wá orogún fún ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ ọba tó ní kọ́kẹ́ kó lè bá fi balẹ̀ ọlọ́run ni wala tamutunna illa wa antum muslimun wá sí lákàní níjọ́ tí a bá padà gbọ́ ìta ló a rí pé a rí sinmi kíkọ́ ní gbèsè ayé wa kí ni ohun tí a fi bára wa sọ̀rọ̀ ní dédé àkókò tí a wà yìí níjẹ̀ẹ́jọ́ tí a bá gbàgbé a bára wa sọ̀rọ̀ lédi pé ìjọsìn ló kàn níjẹ̀ẹ́jọ́ lẹ́yìn tá a ti mọ̀ pé ìlànà ẹbọ kò dáa kásìn lọ́hùn sàn ló kàn lẹ́yìn ìjọsìn kí ló kàn gẹ́gẹ́ bí ìtọ́ka sí ti ọlọ́run ọba ní al-Qur'an tó fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kan ọ̀rọ̀ àwọn òbí méjèèjì àwọn òbí mélòó méjèèjì tí wọ́n bí wa òbí méjì ni máa ń bí ni ọlọ́run fi àwọn kan fi ṣọlá ó fi agbára ẹ̀ fi hàn nígbé yìí tí mo ṣe yìí kò sínú yín tó lè ṣe òun ló dàrú máwọn ẹlòmíín lójú náà fi sọra wọn di nǹkan míì lénìí kọ́lọ̀ kó mọ́ nù wá. bàbá àti ìyá èèyàn ni wọ́n bàbá àti ìyá ẹni ire ni wọ́n bàbá àti ìyá tẹ́ máa ń wẹ́ni tó láàánú ẹ̀ jù tó nífẹ̀ẹ́ jù lẹ́yìn ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn méjèèjì ni àwọn ni wọ́n ṣe sábà bí ìwáyé ẹ̀ lọ́nà wo bàbá àti ìyá wọ́n léra wọn kiri nígbà kan ìwọ ni ìwọ kọ́ ọlọ́run wá padà rí pé àwọn méjèèjì náà ni wọ́n bẹ̀rẹ̀ ètò gbésí ayé ẹ̀ níbẹ̀ níbi pé ká máa ṣọ́ra wa ká má kó sínú haram wọ́n ṣe bẹ́ẹ̀ títí wọ́n wá tó àsìkò ṣáàsì bímọ láyé sí ṣé mo sì táwọn sáwà náà ìwọ́n tó jókòó yìí náà ni o ṣé mo tó sáwà náà wọ́n káàkiri wọ́n ṣàdúà wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe náà fi bí ìwọ́n tó jókòó yìí ìyá wa Allahu Akbar ìyá ṣe wàhálà gan níbi pé ńjọ́ tó ń pọ̀ ló bàbá ẹ̀ tí wọ́n ríra wọn tó padà dín pọ́ lọ́hún ní ìwọ lágbájá ọmọ lágbájá tó padà jókòó lónìí afẹ́jẹ́ kó o mọ wà láyé níjọ́ lọ́hún ti pèsè sára yẹ ẹ ní fọ́ọ̀mù yẹ ẹ ti yí padà jọ náà ìyá náà ò sí lérò bó ṣe wà tẹ́lẹ̀ rí fọ́ọ̀mù náà yí padà dín pé ìjọ́mẹ̀yìn ẹ̀ gangan ó yí padà bí pé wọ́n fàtẹ́gùn sínú ni yóò máa wá dín pé òní pòsíṣàn báyìí nìkan ló fẹ́ gbé tí lòó fi ṣu òní ìtọ́ nìkan ni ó mọ̀ tu òní gbójú kóúnjẹ náà kó dùn tó gàrí ló mọ̀ wò ní ọ̀la kíní náà ń mú mi lẹ́sẹ̀ ń lè gbèsè dáadáa kíní náà ló jókòó yìí o ń mú mi lẹ́sẹ̀ dáadáa ìwọ ni sábàbí yóò náà lọ́hùn
tí ìyá rẹ̀ ò fi lè ṣí ẹsẹ̀ wá wo ìjọ tó fẹ́ wá sáyé inna lillahi inna ilaihi raji'un. Ọlágbára o ní fi máa ń wù mí ń pé bí wọn bá jọkọ ìyàwó láyé jọkọ ìyàwó títí fi lè lò tó pẹ̀lú ìyàwó ẹ̀ lọ́wọ́ fẹ́ bímọ. Kódà bá rọrùn gan sọ fáwọn tọ́tẹ́ mi kí n dá àpàjẹ́ kí n wọlé kí gbogbo báà ní kí wọ́n ṣe gbà báwo ni mo ń jáde bá wọn fẹ́ rí bóyá tó bá rí ó mọ̀rúfẹ́ báwo ló ti yẹ kó ṣe ìṣẹ̀mí pẹ̀lú yẹ ìjọ náà máa ń le gan o. Mo asiste mélòó kan àmọ́ Ọlọ́run kò ṣàánú ẹrú ẹ̀ ni o wàláhì kò rọrùn obìnrin ń jìyà ń jìyà náà ló fa ní Islam gan fi gbé ọlá fún ìyá láwọn ibì kan ju bàbá lọ kì í ṣe ti ìpínkúpín Ọlọ́run yìí ṣọba alábòsí o. Ìyá ó mọ kígbe dọ̀tẹ́ tó fẹ́ bímọ fún ọ wá sọ̀rọ̀ ẹ̀ di olórin ọ̀sán gangan ó kì í ilé ẹ̀ yóò máa wá kì í lérí pé ńgbà tí ń rí gbígbóná yẹn sẹ́ tẹ́lẹ̀ máa fi orí yẹn fi tù ní ọkàn ihun tá à ń fẹ́ kó lè bá a fi ṣẹlẹ̀ ìwọ tó jókòó yìí kó lè bá a fi jáde ó jáde tán ara ìyá náà tutù ó rí pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde yóò dání kò ní dání wọn mọ̀ ìyá yẹn ń wà láàrin pé ṣé òun sì wà láyé àbọ̀ bó sálùkì àwọn. Ọlọ́run wa ní irọ́ wọ́n ló padà tọ́ ọmọ náà ìyá wa tọ́ ẹ bàbá kankan ò jókòó torí bí ti ń sáré lọ rè ewé ló mọ̀ sáré gbo àwọn ewé oko kankan ẹ̀mí tiẹ̀ náà wà lókè nítorí wọ́n tó jókòó. Wọ́n wá ṣe bẹ́ẹ̀ ó yàgbẹ́ sí yẹ̀ lára kò rùn lójú ẹ̀ bàbá ẹ̀ ọ̀sán kò ń ba ṣeré irun gbígbóná fẹ́ mu ọkẹ́ fi balẹ̀ díẹ̀ ó dá sí lára ní òbí torí tiwọ́. Gbogbo kinní yìí orúkọ tó ń jẹ́ ìwọ náà ò mọ orúkọ náà wọ́n ń pè ẹ́ ní kíni Abdulsami yìí ni ó máa ń pè Abdulsami ìlú jẹ́ títí Ọlọ́run fi wá ní lágbájá máa bá pe orúkọ báyìí ìwọ ni wọ́n ń pè ló fi wá padà di ohun tó jókòó lẹ̀ lónìí kí ni ìṣesí ẹ pẹ̀lú yẹ àti bàbá ẹ̀. Quran ó sọ̀rọ̀ díẹ̀ kí ni Quran sọ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. Ọlọ́run ọba àlekèọlá ọ̀rọ̀ ẹ̀sìn ni máa ń dùn lóhùn nìkan wọ́n ní wa qada rabbuk ayya Muhammad gbére Muhammad Ọlọ́run pa á láṣẹ fún ẹ alla ta'budu illa iya ìwọ àti àwọn ọmọlẹ́yìn ẹ jálkìá ọmọ òfìdé ń gbọ́dọ̀ rí pé ẹ̀sìn nǹkan mí lẹ́yìn mi Ọlọ́run ọba nìkan oṣù jálkìá ọmọ òfìdé ẹ̀tọ́ yẹn ṣe Ọlọ́run yìí fi ṣeré láti kó wọn lásán níjẹ̀ ọjọ́. Ọlọ́run wa ní lẹ́yìn ẹ̀tọ́ yẹn wabil walidayni ihsana. Àwọn òbí ló kàn ó Ọlọ́run ló gbólóhùn kan bẹ́ẹ̀ Ọlọ́run kì í lò fún kankan láyé lẹ́yìn ìjọsìn ṣẹ́yìn wàá tó wà láàrin ibudu bil walidayni wàá yẹn Ọlọ́run yìí kì í lò fi sùn kan pọ̀ láyé àti láyé ṣùgbọ́n Ọlọ́run lò fún rẹ̀ àti bàbá àti ìyá láti fi yé wa wí pé lẹ́yìn tí ẹ bá ti ṣe tèmi bùṣe tẹ màmí lọ́ba bùṣe àwọn òbí ló kàn direct. Kí ló ṣe fún wọn? Ihsanan. Ọlọ́run ní dáadáa ní kó ṣe fáwọn òbí ẹ̀. Kí wá ní dáadáa náà? Mo ń padà bọ̀ wá bẹ̀. Ọlọ́run ní imma yablughanna 'indaka al-kibara. Ó ṣeé ṣe kó já sí wípé ìwọ ọmọ ó wà láyé àwọn òbí náà padà di àgbà mẹ́rin lọ́wọ́. Ṣẹ́rí bí àgbà kí òbí kó di àgbà sọ́dọ̀ èèyàn láti mọ́ ọmọ rẹ̀ láyé. Yorùbá mi ò tí ì pé ìyẹ́ ọ wà dáadáa ara náà lè ń lọ ń bọ̀ ó ń ṣe dáadáa sí ò tí ṣe dáadáa. Díjọ́ tí ìyá náà padà di àgbàlagbà
yóò di pé ẹnu ló ń jẹ ni òun náà padà mọ nídìí pé mo gbọ́n sí ẹ tábà fún mi mo tọ̀ sára ẹ bá ń fọṣọ náà lọ́fẹ̀ẹ́ mọ̀ ẹ́ ń pọ́ ọmọ rẹ ní àbọ̀mọ̀ burúkú ni ọmọ mi bá tó wá wọlé tó yẹ báyìí wá fọwọ́ fi dín ilé náà rùn léyìí tí ìyá ẹ̀ ò sọ lánàá ìyá ẹ̀ ìgbẹ́ ẹ̀ kò rùn lójú ẹ̀ rí ọwọ́ yìí náà ní fún mọ́tà bá fún ẹ̀ la hawla wala quwwata illa billah ọlọ́run ní tọ́mọ́ dàgbà yálà ń pọ̀ kan nú wọn ni aw kilahuma àbí àwọn méjèèjì ọlọ́run ní mọ́ gbìyànjú láyé fala taqul lahuma uffin wala tanharhuma ṣẹ́ni gbólóhùn uffin gbólóhùn tó fi kéré jù ní gbó bí ẹ ń bẹ sọ̀rọ̀ kò wá ṣe báyìí Islam sọ ni kò ṣe báyìí fún wọn léyìí táwọn èrò míì kọ́lé ni wọ́n ṣe yóò tún sí dáadáa yóò fọ́n ká ọlọ́run ní mọ̀dàn ò láyé àti láyé bàbẹ́ àti yẹ́ ẹ̀kan bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò ṣe bẹ́ẹ̀. kò tí mọ̀dàn ò láyé àti láyé àwọn àfa àwọn tú gbólóhùn yẹn gan-an wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé mọ́ fún òbí ẹ méjèèjì ní ọ̀rọ̀ tí ó gbà wọ́n nú jẹ́ mọ́ fún ọgbọ́n nù gbèsè àyè wọn látẹnu ẹ̀ mọ̀dàn ò kátó wá ní mo fẹ́ kilẹ̀ bàbá ṣé n tẹ́ ń sọ ẹsẹ̀ ìròyìn wò dáadáa nípa ẹ̀ ọjọ́ bàbá ẹ̀ wọ́n yìí ṣọmọ rẹ o bàbá ẹ̀ ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbà ẹlòmọ mi wà lé yóò lé mọ́lẹ̀ yóò wà kápá báyìí yóò lé ju ojú tó lé yẹn ọmọ burúkú ni ìṣọmọ rẹ ó ṣe lé ju yẹn ẹni pé kinní yẹn la sọ di ọ̀làjú lẹ́nu ó di ohun tá a fi lajú àlájú sínú ẹ̀kọ́ tọ́lọ́hun kọ́ wa mọ́ àlájú sínú ẹ̀kọ́ tí Ànábì wa Muhammad ṣàbílẹ̀ wọ́n ní gbogbo ìjọ́kíjọ́ tí bàbá ẹ̀ pọ̀lú yẹn bá ń sọ̀rọ̀ sáà ṣe báyìí ojú náà kò wálẹ̀ má máa gbé ojú ẹ̀ sí ọ̀gangan ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ bàtà máa bẹ̀ sọ̀rọ̀ dépò táfi wá kẹ́fín pé ó fún ojú náà pọ̀ ṣẹ́rí ọlọ́run tó kọ kìíní ìbáyìí ṣe ọmọ ohun tó kọ ó kàn pé tọ́gbọ́n bá ní ká rí eléyẹn lò àti juwọ́ ọmọ sí bàbá yóò ṣòro yóò le àwọn afáàmù ló kọ́ yín náà kẹ́mẹ́kẹ́ ní àtàmbíhù min al-adna ila al-a'la àti màá ń gbé kínní pátápátá ó burú èyí tó kéré ìbẹ̀ láti gbé bẹ̀rẹ̀ yẹ kíkún ẹlẹ́kọ̀ọ́ bí mọ́sùmọ̀ nítorí òun ló ń bẹ̀ nìyẹn lẹ́fùmọ̀ rí ọmọ mi bàbá ẹ̀ bá náwó lọ́wọ́ ìyá ẹ̀ bá náwó lọ́wọ́ bàbá yìí pẹ̀lú ìyá yìí wọ́n sá gbádùn tó láyé náà wọ́n sì kú láti yọ yìí kán kú bọ́lá wọn bá kọ owó mẹ́ bá kó mílíọ̀nù kalẹ̀ ó nà yóò tán wọ́n bá ọmọ mi wọn wá sáré káàkiri pé èmi ni bàbá àtọmọ sọ pé kì í ṣe tíì náà tó lè bá fi àwọn wá sínú bàbá yẹn sáré kì í hàn ẹ jogún wọ́n iṣẹ́ ọmọ rẹ̀ kọ́lá ọmọ ṣe wá bẹ́ẹ̀ Kùránì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé bá ṣe fẹ́ rí tó fi dáa fún wa kún ni wọ́n wá parí wa qul lahuma qawlan karima tó bá fẹ́ yanu sọ̀rọ̀ báyìí tó fẹ́ yanu sọ̀rọ̀ sáwọn bí ẹni kọ́kọ́ kọ́ntúrólé ara ẹ̀ náà pé mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ yẹ kí ni mo fẹ́ sọ̀rọ̀ síta ni bàbá mi àbí ìyá mi báwo mo ti fẹ́ gbé kalẹ̀ gbà tí ò ní gbòdì báwo mo ti fẹ́ sọ gbà tí wọ́n fi ní bínú gbéyàwó dáadáa bó ṣe máa ń gbéyàwó ọba bẹ́ẹ̀ president sọ̀rọ̀ àbí lọ́ọ̀yà sọ̀rọ̀ pé kóun mọ̀ ṣọ̀rọ̀ sọ tani lọ́ọ̀yà tani president tani yé pẹ̀lú bàbá yẹn. gbólóhùn náà bí kalẹ̀ kó jọ kó wó dáadáa lẹ́nu tó bá gbé kalẹ̀ sẹ́ ọ̀rọ̀ ìbínú ni o ṣùgbọ́n yóò bọ́ síbi tó gbé dáa fún bàbá rẹ̀ yóò sì rẹ́rìn tó fẹ́ parí yóò ní ọ̀rọ̀ ọmọdé ló sọ àmọ́ báyìí la máa ń sọ ìyá náà rí pé ọ̀rọ̀ ọmọdé ló sọ bá ti máa ń gbé gbà ní ti fi máa ń tó bá mọ́ra wọn
kò ní bínú. láì gbé Qur'an àbí kí n sọ báyìí pé Ọlọ́run àti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ètò bá ṣe ṣayé táyé náà fi dáṣẹ́ wọ́n pè kalẹ̀ àwọn alákólé rí ẹ̀ láyé náà fi dáná. Qur'an ó tẹ̀síwájú wọ́n ní waqfid lahuma janaha dhulli minar rahmah. Qur'an ní àwọn òbí ẹ̀ méjì kẹ́ wọn dáadáa o tó bá já sí pé wọ́n rí pé akọni àbùdá ẹ̀ kò mọ̀ ṣakọ kò mọ̀ ganpa. Wọ́n ní tó bá dọ́dọ̀ àwọn òbí ẹ̀ méjèèjì kó ṣe kí ni kó wálẹ̀ lẹ́ẹ̀kan náà kó ṣe kí ni kó wálẹ̀. Lẹ́yìn tọ́mọ míì ńgbà tí bá ń bẹ láàrin àwọn ẹgbẹ́ tí wọ́n ń kọ ní kọkúkọ ó wá rí pé ìyẹ́ ẹ̀ wá ń bọ̀ ìgbà ẹ̀ gan ló wá kọ̀yìn sí àwọn náà báyìí pẹ̀lú bàbá náà. Ó ti mọ gbọ́dọ̀ tó ń nọ́mbọ̀ o yóò wá kọ̀yìn sí wọn. Ọlọ́run bàbá yẹn ó ti dá ẹ̀ láàmú ni ọdún gbọ̀pọ̀ láwọn ẹjọ́ tí máa ń rò nìyẹn. Bàbá ẹ̀ ìyá ẹ̀ ẹjọ́ tí máa ń rò ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ lẹ́jọ́ ọ̀dà má bínú. Ṣé o máa ń pẹ́ ńgbà tó ti jẹ nǹkan ìjọ náà rò títí ló fi á jẹ nǹkan? Wàláhì ìyá mi ó ṣèlú ìjọ ọmọ títí ilé tí ò yẹ kó tojú bọ̀ ní pé ọmọ náà kó má kú ó tójú bọ̀ bẹ̀ nítorí títí wọ. Ibi tí ò yẹ kó wò kó lè bá a fi jẹ́ èèyàn láyé ìyá náà lọ bẹ̀ bàbá náà lọ bẹ̀ nítorí tiwọ́. Ìtumọ̀ ẹ̀ ní pé kí ni á wọ̀ ná kí wọ́n lè bá a fi wà lìjẹ́ náà. Nígbà tí wọn ò mọ̀ wọ́n wá jẹ́ nǹkan lónìí tán wá di pé bí èmi bá ti ń bọ̀ báyìí sí aṣọ tó mọ̀ náà kì í dọ́gba fún mi. Wọ́n yí aṣọ fún wọn ni ó rà fún lówọ́ ni bá tó súnmọ́ yẹn náà sì wọ́n bá sọ̀rọ̀ báyìí sí gbogbo ẹnu wọn ní márùn èyí Allahu Akbar. Ọlọ́run dákun má ṣe ọlọ́mọ bú o ó pọ̀ láwùjọ wàláhì ṣé ni ìyá kò jó wa lọ́wọ́ bàbá ò jó wa lọ́wọ́ ọtí tá a mú jẹ́ kọ́pọ̀lọ́ kó sọ̀rọ̀ síbí ìgbésí ayé ti bàjẹ́ kalẹ̀ tá a ti mọ̀ Ọlọ́run kò fún wa lára o kọ́lọ́run kò ṣe ọlọ́mọ rẹ̀. Qur'an ọwọ́ parí ẹ̀ wọ́n ní waqul rabbi irhamuhuma kama rabbayani saghira. Qur'an ní mọ̀ sọ báyìí wípé ìrẹ́ Ọlọ́run ọba tí ó dá gbogbo ayé tó dáyé sí tó tọ́jú ayé ó gbé ayé síbi tó yẹ kó gbé sí ń darí ẹ̀ bó ṣe yẹ kó darí ẹ̀ ìwọ mọ̀ mọ̀ bẹ́ẹ̀ irhamuhuma àwọn òbí mi méjèèjì bá mi kẹ́ wọn kàmá gẹ́gẹ́ bí rabbayani saghira má ṣe tọ́jú mi tán rè mí sí ní kékeré. ẹ̀rí ń pé ayé àyẹ̀sẹ́ Ọlọ́run sọ fi dá wa padà sí ìpìlẹ̀ ńgbà tá a wà ní kékeré pé orí wò nígbà náà ńgbà tó jẹ́ nǹkan kan àwọn ìyá yìí ló tọ́jú ẹ̀ o kó o fi mọ bó ṣe tọ́jú ọgbà tí wọ́n dàgbà bó ṣe. aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum. alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. òbí méjèèjì ẹni àánú ni wọ́n ẹni tí a máa ń tọ́jú ni wọ́n ẹni tí a máa ń kẹ́ ni wọ́n bó tilẹ̀ wù kó fẹ́ràn yàn kan láyé ó ní láti fẹ́ràn ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ jù wọn lọ. Mọ́tò ní lẹ́mìí mọ́ láyé àti láyé ẹ̀ pé àwọn òbí ẹ̀ méjèèjì náwó náà àti pa ẹ̀ pàtó ìdàgbà bó ṣe. Mọ́tò ní lẹ́mìí mọ́. Ìtójúbọlé ẹ̀ jẹ́ kó dúró látòní lọ. Mọ́tò jẹ́ kẹ́nìkan pòkọ bànújẹ́ fún ẹ mọ́ pé ìyá ẹ̀ gangan ló wọnú ẹgbẹ́ ayé ọ̀rẹ́ fi ẹ dájọ́ nígbà wo. Kọ́mọ ti dàgbà tán kó ti jẹ́ èèyàn. Ó ṣe é wò ń ṣe ìrànlọ́wọ́ fún ẹ ń tọ́jú ẹ nǹkan kan wọ́n náà wá bẹ̀rẹ̀ sí náwó kẹsì ní ìsìnkú ajẹ́ pé ìsìn lọ́jọ́ ìfìwà mọ̀ pé ó yẹ kó ń pa ẹ ṣó ó burú kò lè rọrùn. Ọlọ́run má jẹ́ á ṣe ìyàwó fẹ́ o
kọ́nà má jẹ́ gbé obìnrin olóbìnrin sílé káwọn pè níyàwó. Àwọn ìyàwó wa Ọlọ́run kò ṣì wọ́n níyàwó wa. Àwọn obìnrin mi máa ń dáṣà kan níbi ọ̀rọ̀ sísọ pé ó dùn mí ò tí ìyẹ́ ò tí kú tí mo fi fẹ́. Tí n bá máa ń po níyà bàbá láyé ni mi nífẹ̀ẹ́ tẹ́lẹ̀. Gbà tí ìyàwó ẹ̀ sọ wọ́n náà wá rẹ́rìn inú ẹ̀ dùn sí pé èmi náà mọ ìmọ̀ báwọn bàbá mi wọn bẹ́ẹ̀ wọ́n ti wà ní ẹ̀. Ọlọ́run wọ́n jẹ́ kéré wá padà o. Ìyàwó tí ìyàwó bá ń sọ bẹ́ẹ̀ fún ẹ, sọ fún pé kó tẹ́wọ́ àdúrà. Wọ́n lọ jìnnà sọ pé kó náà kó tẹ́wọ́ kí ni? Kó tẹ́wọ́ àdúrà. Kó ti ṣàmì sí díẹ̀ kí tó ṣàdúrà náà. Àdúrà wọlé yìí ẹ ṣe náà ní ká gbọ́ ṣàtẹ́wọ́. Mo ń bẹ Ọlọ́run pé gbàkigbà tí àwọn ọmọ tiẹ̀ náà ó bá gbéyàwó sílé ìwọ náà kò sí bọ́ sáwọ́ kìí àrùn. Àdán ẹ fẹ́ràn mi ni ẹ̀. Wọ́n fẹ́ràn tèmi. Kémi ṣe rí ibú lára títí ẹ. Kò sí ohun tó jọ ọ́. Èmi ò ní kó lè jáde kó lé o. Ìsìn ní kó lé ohun fi sọ́ o. Sọ ní sọ ẹni tí ń kọ́yàn lẹ́kọ̀ọ́. Kóhun náà kó gbé sínú ọpọlọ kó rò dáadáa, ìyá ni. Tó bá dẹni tó bẹ̀rẹ̀ sí gbádùn ọkọ ẹ, ìyá náà ló gbé okó fún ẹ ló sọ ẹ́ rè hàn. Bàbá náà ló rí ìnà ló ṣe wàhálà náà ó ṣe lókìdí yàn lónìí. Wọ́n fi rí pẹ́ni tó yẹ kóhun fẹ́nu gbèsè àìdùn ni. Ló wá di pé o ṣàbámọ̀ ń pé kí ni? Ìyá ẹ̀ kó láyé, bàbá ẹ̀ kó láyé tó fi fẹ́ ẹ. Ọlọ́mọjà fẹ́ obìnrin mi sílẹ̀. Àwọn obìnrin máa ṣe plan tó dáa. Àyìndé kì í ṣe wá o, wọ́n ní mo dá ọkọ Àyìndé o. Ibi tí màmá máa ń wá tí wọ́n bá ti dé báyìí sẹ́ ìmọ̀ kan tí wọ́n ṣe nínú ara. Bàbá bá dé báyìí sẹ́ ìmọ̀ kan náà bí ìgbà ń pálí jẹun kan wà lára mi ni. A ṣe rúkìá fún ẹ. Kì í ṣe tìyá pẹ̀lú bàbá mọ́. Ara ẹ̀ ó balẹ̀ tó bá rí wọn. Yóò ṣe kí ni? Yóò balẹ̀ ìwọ ló kọ́ ẹ̀kọ́ bó ṣe fẹ́ bá wọn gbé tí ò ní sí wàhálà kan. Èyí tó wá burú jáì ọmọ wa kọ́lé tó dáa yóò máa gbénú ẹ̀ yóò wá gbé yẹ̀ sílé búkà. Tó mo sì ṣàánú ìyá náà. Rántí ìyá yẹn wà lábúlé yóò máa fi tọ̀sán fi jẹ talẹ́ tàárọ̀ fi jẹ tọ̀sán. Ìyá tó bí ẹ. Ìyá náà rìn wò káàkiri aṣọ ṣíṣá ní wò káàkiri. Wọ́n náà kabú sí ẹ̀ ń ta. Ìyá tó bí ẹ. Ẹjọ́ ò lọ fẹ́ rùn wájú Ọlọ́run. Pẹ̀lẹ́ o. Tó bá já sí pé ẹgbẹ́ awo ló sún ẹ débẹ̀ ń pé má tọ́jú ìyẹ́ ẹ sọ ń pé lérí kú ní ẹ̀yí ṣèyàn rè. Ọba tó dá mi ní kí n tọ́jú ẹ̀ ní kí n má tọ́jú ẹ̀. Ká padà sẹ́yìn o. Ká tọ́jú ìyá bí ara mi pé kò lọ́mọ láyé. Bàbá kó láti dé kéde kò lọ́mọ láyé. Ìlọ ìbàbá mi. Tó bá bẹ láyé tí ẹ bẹ láyé tó tọ́jú wọn òfin ọjọ́ òfin ọmọ ìlú wọn láṣọ pé ló dá fún wọn. Mo jẹ́ kẹ́sì ní wọn dáadáa. Ìjọ náà bá ń lọ. Ìjọ náà gangan láti mọ kí ọmọ rẹ̀ yẹ. Ṣẹ́rí gbogbo ìjẹ́ tí àwọn káwọn òbí láyé sẹ́. Wọ́n lè fẹ́ mú pé káyé mọ́rin sọ sí mi lára. Wọ́n lè fẹ́ náà. Dígbà mi. Pé káyé mọ́rin pé bàbá mi yá mi tó nú ẹ̀. Ṣẹ́rí ìjẹni pé bàbá náà ìyá tó kò sí láyé wọ́n ti lọ. Ibẹ̀ gangan ló wà wọ́n. Nítorí pé bí tí wọ́n wà ọ̀hún mẹ́rin wọ́n tí wọ́n wà. Ìyá pé méjì ni wá láyé, ìpẹ́ wa tó ní ìyá bàbá láyé, ìpẹ́ wa tó ti lọ. Ẹni tí ẹ ti ẹni lọ wọ́n ni ó ti ká kò sí gàgàbá. Gàgàbá wà tó lọ́wọ́ ẹ̀wọ̀. Lẹ́gbẹ́ kíkọ́, ọ̀sáàsì kíkọ́ tó lè yẹ bàbá yẹn. Ìsọ̀pẹ̀lẹ̀ kí ó ń bí lábára ọlọ́run láti ọkọ̀ àpapọ̀ àmì ìmọ̀ sanwó oṣù fún yí lábẹ́ ọ̀dọ́ àbájá ìyá lọ́pọ̀ ìyá lọ. Bàbá ọlọ́mọ rẹ̀ kò ní ilẹ̀ fún yìí. Ọ̀rọ̀ wa kó máa lọ àwọn àṣíjú ìtòlọ́pù. Jésù láwọ̀ ọ̀hánà, láwọ̀ ọ̀hánà.
ọ̀sán aláwọ̀ ní pàtó ìgbà ọlọ́run dákò fún ìyá mi ìbá mi kẹwọn sàárè jẹ́ kí ìgbà ìbú wà mẹ́ bẹ́ẹ̀ bàbá àti ẹ̀ títí mo fi sọ̀rọ̀ nípa ìwọ́yá àtọ́ àbẹ́kò ìránṣẹ́ sí wọn rí èyí tí ó ṣe lónìí ìkàlẹ̀ àwọn sàárè bí a fún kí lọ́wọ́ lábẹ́ lọ ọdún pẹ̀lú abẹ́ púpọ̀ abẹ́ ọgbà fún yẹ́ ẹ̀kọ́ rí ọ̀dẹ̀ lọ́fún wọn tó wá ní kọ́nà ní ẹ̀ka wò ní sí wọn àti kọ́ṣà tó àbáwọn òkú tí wọ́n á pè àwọn àpáàdé ní wọ́n fún yà sí kalẹ̀ kùránì ti jọ wò òṣì sára pàdé tó ti kúyẹ̀ ọ̀ wàláhì ìṣòro yóò jẹ́ ìkíyàn bí ma kọ́nà ti súná lọ́tọ́ jẹ́ nínú òṣì sára ma fáwọn ẹ̀fà láti mẹ́rin ní kẹta bàbá mi onídàájọ́ mélòó mẹ́wàá ìsìláàmù sọ ní aṣílẹ̀ ìwọ gangan fún rẹ̀ ní gbogbo ipá kún fẹ́ ṣàwọ́ fún bàbá àṣìkò àwọn sàrà tó tọ́ sọ́nà gbogbo ní kò ṣe fún ọ mẹ́sàlá gbogbo ẹ̀ wá péjọ ó wà pàṣọ fún láàrin ẹ̀ ajọ́fún tí wọ́n ti tí wọ́n sọ pé kúrò ní kò wọ̀ ní ọ̀nà wà bádá àwọn olùgbàpọ̀ owó ìpínlẹ̀ lọ́pẹ́ṣọ́ ẹlẹ́sìn wọn pé mo ṣe ọdún bàbá mi ṣe kú ṣe lè bàbá àwọn tàbí àwọn tó máa ń yí àwọn ọmọ ẹ̀yìn òkú sí èébù káwọn ọ̀pá yá ti sàwọn ìrà oníkó bẹ̀rẹ̀ gáṣe wọ́n fẹ́ kọjú kò sí ṣegbọ́n ní sùjúùdù gbogbo ẹ̀yìn wákàtí kọ̀ọ̀kan máa jẹ́ kí ìkìlọ̀ lọ bàbá ẹ̀kọ́ lórí ìwáyé láti àwọn lọ́nà tí wọ́n ń kó ìgbà kí wọ́n lọ́wọ́ pẹ̀lú ìgbà àwọn ẹ̀kọ́ olùgbé ní náà wà láwọn ìgbà pẹ̀lú yóò ọmọ yóò mọ̀ yóò pẹ̀ ìjẹ́ láwà ní bí a wá gbà pé wọn pátápátá ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ sí ẹ̀rọ àwọn ẹ̀yọ́ padà ìdábìtì ẹ̀pẹ̀ ọmọ jẹ́ lọ́sùnmí ìyẹ́ jẹ́ kékeré àbẹ́ jẹ́ kékeré àwọn ìsìn èmi sọ fún ẹbí pé àdáàbò tó yá àkùwà lórí àdáàbò àṣọ ومتاع الدنيا أصغر وأحقر من متاع الآخرة. Tuhan ia mulai dari itu, aku baru syukur, aku baru di paling makin iya ni. Tapi kalau ia ban iya lain tu terus lulus. Oh ni mana dah? Tuhan dia punya juga ni malu, kalau orang punya mana? Tuhan punya juga masyarakat. Dan juga orang kufur fi bawah innaka la tahdi man ahbab walakin Allah yahdi yasha orang kufur fi ma yasha baik madam pe baik ko sunawa inu ta bi sunawa la ni pe je gba be ko ni e kan fe dada bibi fe ye lo ba ko ni so fe dada ke ma so pe ni ba do je ke fi ko ye ki se ike fún bada wo o se je fún wa o ba wọn pe o ba wọn se je ko lo ni sunawa ìdí pé o bá wọn ṣe tọ́jú wọn wọ́n rí kọ́mà yìí ọmọ rẹ̀ yọ́ta wọ́n yẹ pé wá àwọn tó ń ṣe yìí bá ìwà tó kù ní pẹ́ẹ́tẹ́ wọ́n lè ha àdàbí Islam ló wà lẹ́yìn sí Islam. Àtọ́kùnrin àwọn Ibrahim alayhi salam bàbá ìṣe ìṣòrí ìfìrí tó kúnná ó ń ṣẹ̀kọ́ tó ń tẹ́kọ́ ń ṣe òṣàkúta òṣà ó ti di kàbí sílẹ̀ ní ẹ̀lọ́ Ibrahim òtúlé ẹ̀kọ́ yà fún abẹ́ ya abàtì ìṣìkọ̀lẹ̀ ní bàbá mi àpìmọ́ra tó alẹ́lọ́nà súnà fi dé súnà wọn dé fún ẹ̀ lè tó kọlọ̀kọlọ̀kọ̀ ẹ̀wọ̀n lọ súnà fi sọ́ọ̀ dé bàbá tí ń kí ní gbogbo bà tó ní pítà tó àwọn ọmọ ìwé kìí bàbá ẹ̀ ọ bá nù kí àwọn bá àlàáfíà ẹ̀ di gẹ̀ẹ́sà àlàáfíà ẹ̀ zìrọ́pù ìdí kọ̀kùnlé ọwá jẹ́ ìgbòmọ̀ ẹgbọ̀ wá mi kèbèrè wọ́n tó bàbá mi kèbèrè ń tẹ́ ìyá mi kèbèrè tẹ́mù tí wọ́n inú ẹ̀kùn mú sí rí ẹ̀ ẹ̀kùn mú náà ní pàtẹ́ pọ̀ ní ẹ̀kùn yẹ́ lẹ́gbẹ̀ẹ́ alọ́dá mẹ́kùn aláàbíà lọ́pọ̀lọ́ ẹ̀rẹ́ lọ ní balẹ̀ ó ti ṣàtìjọ́ ọ̀pọ̀lọ́ lọ́pọ̀ mọ̀ ló jẹ́ pé àwọn ọ̀ṣẹ̀ látàrí bàbá ìyá ẹ̀jẹ̀ kèbèrè ibẹ̀ yẹn gan ló fi mọ̀ láàrín pé báwo mẹ́sìn ìmọ̀nàbà nítorí ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ ní kí ìlú ti ti ẹgbẹ́ òkúta yìí ó súnmọ́ wọn ó sọ̀rọ̀ láti ọ̀rẹ́ náà ó sọ fún wọn ó
ọ̀rọ̀ ní bọ́n ṣe kọ́ ẹ sọ fún wọn dáadáa wọn lè yí lọ fún ọ̀nà bàbá tó bá fún wọn ní sẹ́mi tẹ́lẹ̀ yìí ó fi sọ̀rọ̀ ní ohun sẹ́mi òyìnbá mẹ́kọ̀ọ́ ní ìyàwó lójú ọlọ́pàá kẹ́ o sẹ́mi kò tọ́ sí ọlọ́pàá ọgbẹ́ o sẹ́mi tó fún ẹ kí tó ojú ọlọ́pàá mọ́lẹ̀ dì ní o fún bàbá ẹ̀kọ́ ní yẹ yẹ kó rí gbọ́nà yìí tọ́jú mi nígbà yẹn tó bá ní tẹ̀ balẹ̀ lọ́sọ̀tún ọlọ́run ìgbà wà lọ́bí fún dáyé lára láàmú náà kúrò ìkọ̀ ní ìtọ́jú àgbẹ̀rẹ̀ lọ́sọ̀ lọ́sọ̀ jẹ́ ọgbọ́ ẹgbẹ́ ìgbò lọ́la lẹ́sà mọ́ ìyẹ́ ìpàdé bá kọ́ ẹgbẹ́ ẹsẹ̀ lórí iṣẹ́ ọmọ gbogbo wọn dára kí ọlọ́pọ̀ ṣàlàyé ìgbà ṣàlàwà jẹ́ ọlọ́pọ̀ ṣọlọ́ ìpàwọ̀ ọlọ́pọ̀ ṣọlọ́ ìpàwọ̀ ọlọ́pọ̀ ṣọlọ́ ìpàwọ̀ ọlọ́pọ̀ ṣọlọ́ ìpàwọ̀ gbogbo ohun tí a fi ń tọ́jú òbí tó lè fi nífẹ̀ẹ́ yẹn tí ṣàdúrà ṣe kalẹ̀ fún yàn ọlọ́run dákun jẹ́ ká ṣe àwọn àgbèṣe ọlọ́run dákun má jẹ́ kí àwọn ìyàwó ọdún ọlọ́run òbí mà nítorí gbogbo tó lè bí bí káàkiri ṣe tí ó wá sọ kọ́kọ́ pé ìwòye bá sọ ní gbogbo èyí ọlọ́run dákun ṣàlọ́ fi sáyé náà ẹni tí ń bẹ́ẹ̀ mú ilé ẹ̀ náà pàdé sí àwọn àwọn àrísà ìsìlára ìsìlẹ̀ إنك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله